ọmọọṣẹ́ Tinubu ránṣẹ́ sáwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí nípínlẹ̀ Kwara àti Kogi. Ọ́fíìsì Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti rọ àwọn aráàlú àtàwọn ẹgbẹ́ ẹlẹ́sìn nípínlẹ̀ Kwara àti Kogi láti dáwọ́ àdúrà orí òkè dúró fún ìgbà díẹ̀ nítorí ọ̀rọ̀ ètò ààbò láwọn ìpínlẹ̀ méjèèjì ọ̀hún. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé orí òkè jẹ́ ibi táwọn ènìyàn máa ń lọ fún àdúrà pàtàkì nítorí wọ́n gbàgbọ́ pé ó mú kí wọ́n súnmọ́ Ọlọ́run sí i. Ṣùgbọ́n ìkìlọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ìfọwọ́sowọ́pọ̀ àwùjọ fún agbègbè àríwá àárín gbùngbùn orílẹ̀-èdè yìí, Abíọ́dún Essien fi síta lọ́jọ́ Ajé Monday. Essien gba àwọn olùjọ́sìn níyànjú láti yàgò fún ṣíṣe àdúrà lórí òkè àti nínú igbó. Ó sì kìlọ̀ pé irú àwọn ibi bẹ́ẹ̀ ti di ibùba fáwọn ọ̀daràn bí àwọn ajínigbé àti àwọn agbésùnmọ̀mí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, bí ìgbàgbọ́ ṣe jẹ́ nǹkan pàtàkì nínú ìsìn, ààbò ayé àwọn ènìyàn gbọ́dọ̀ wà ní iwájú. Ọlọ́run wà níbi gbogbo, a sì lè sìn ín níbikíbi. Ọ́fíìsì ààrẹ tún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú àti àwọn olórí ẹlẹ́sìn láwọn ìpínlẹ̀ náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò tó ń ṣiṣẹ́ láti mú àlàáfíà àti ìdúróṣinṣin padà sí agbègbè àríwá àárín gbùngbùn orílẹ̀-èdè. Wọ́n tún gbà wọ́n níyànjú láti tẹ̀lé ìlànà ìdádúró ìgbà díẹ̀ lórí àwọn ètò orí òkè títí ipò ààbò yóò fi dára sí i. Àwọn aráàlú ni wọ́n tún gbà níyànjú láti máa ṣọ́ra láti máa fún àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ní àlàyé tó gúnrégé àti láti yàgò fún fífi ara wọn sínú ewu tí wọ́n lè dènà.